Ẹ kú dédé àkókò yìí ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi nílé lóko tàbí lẹ́yìn odi. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ayérayé a gbé yín ga fún ojú rere àti àánú tí a rí gbà. A dúpẹ́ tí ẹ mú wa wà láyé, mú wa wà lẹ́yìn tí ó dára. Ọ̀pọ̀ omi sàn kọjá abẹ́ afẹ́rẹ́, ṣùgbọ́n ẹ fi àánú dá wa sí. Ògo ni fún orúkọ yín, fún oore ọ̀fẹ́ láti rí ọjọ́ ajé tí èní. Ẹgbà ọpẹ́ wa. Ọ̀rọ̀ náà tí a gbọ́ lè ní kó ṣe ọkàn àti ara wa ní rere, kí a sì jẹ́ olùgbọ́ àti olùṣe ọ̀rọ̀ náà. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adeboye kọ. Èní ọjọ́ ajé, ọjọ́ 19 oṣù kẹfà. Àkòrí tí a ó gbé yẹ̀wò sọ wípé omi agbára látòkè wá, apá kejì. Àkọsórí wa ní àwọn nínú ìwé Lúùkù orí kejì ẹsẹ̀ ìkẹwàá. Lúùkù orí kejì ẹsẹ̀ ìkẹwàá. Áńgẹ́lì náà sì wí fún wọn pé, má bẹ̀rù, ṣáà wò, mo mú ìyìn rere ayọ̀ ńlá fún yín wá, tí yóò ṣe ti ènìyàn gbogbo. Nígbà tí àwọn ọmọ bíbélì kíkà wà nínú ìwé ìṣe àwọn àpọ́stólì orí ìkẹjọ ẹsẹ̀ ìkíní dé ìkẹjọ. Ìṣe àpọ́stólì orí ìkẹjọ ẹsẹ̀ ìkíní dé ìkẹjọ. Sọ́ọ̀lù sì ni ohun tí ikú rẹ̀ o. Ní ọjọ́ náà, inúnibíni kan dìde sí ìjọ tí ó wà ní Jerúsálẹ́mù. A sì tú gbogbo wọn kálẹ̀ já gbogbo agbègbè Jùdíà àti Samaria. A fi àwọn àpọ́stélì, àwọn ènìyàn olùfọkànsí sì di òkú Sífíánù, wọ́n sì pohùn réré ẹkún sórí rẹ̀. Ṣùgbọ́n Sọ́ọ̀lù, ó da ìjọ ènìyàn náà rú. Ó wọ ojúlé dé ojúlé, ó sì mú àwọn ọkùnrin àti àwọn obìnrin, ó sì fi wọ́n sínú túbú. Àwọn tí wọ́n sì túká lọ sí ibi gbogbo, wọ́n sì ń wàásù ọ̀rọ̀ náà. Fílípì sì sọ̀kalẹ̀ lọ sí Samaria, ó wàásù Kristi fún wọn. Àwọn ìjọ náà sì fi ọkàn kan fiyèsí ohun tí Fílípì sọ. Nígbà tí wọ́n gbọ́, tí wọ́n sì rí iṣẹ́ àmì tí ó ṣẹ̀. Nítorí ọ̀pọ̀ nínú àwọn tí ó ní ẹ̀mí àìmọ́ tí ń kígbe lóhùn rara jáde wá. Ọ̀pọ̀ àwọn tí ẹ̀gbà ń bá jà àti àwọn amúkùn a sì ṣe dídá ara wọn. Ayọ̀ púpọ̀ sì wà ní ìlú náà. Kí Olúwa kó bùkún kíkà àti gbígbọ́ ọ̀rọ̀ rẹ̀. Wáyé ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adeboye sọ fún wa lénìí. Omi agbára mìíràn tó wá láti ọ̀run sọ́dọ̀ ènìyàn ni à ń pè ní ayọ̀ ńlá. Ìwé Lúùkù orí ìkejì orí ẹsẹ̀ ìkẹjọ dé ẹsẹ̀ ìkẹrìndínlógún sọ bí àwọn áńgẹ́lì nígbà ìbí Jésù ṣe sọ fún àwọn olùṣọ́ àgùntàn pé àwọn mú ìròyìn ayọ̀ ńlá wá fún wọn o. Nehemiah orí ìkẹjọ ẹsẹ̀ ìkẹwàá sọ pé ayọ̀ Ọlọ́run yóò jẹ́ agbára rẹ o. Nígbà tí a bá ní ayọ̀ ńlá, a ò lè ṣe ohunkóhun tí ọkàn wa bá fẹ́ fún Ọlọ́run. Nígbà tí a bẹ̀rẹ̀ sí ní kọ́ àgọ́ ìpàgọ́, nítorí ayọ̀ ńlá pé àwa náà ń kọ́ àgọ́ ìpàgọ́ tiwa. A ṣe àwọn ohun tí àwọn ènìyàn lérò pé kò ṣeé ṣe, bíi kíkọ́ ilé láàárín ìpìlẹ̀ dé ìparí pátápátá pẹ̀lú ohun gbogbo tó yẹ kí ó wà nínú ilé náà láàárín ọjọ́ 7. Bí Olúwa ti wà láàyè, ìwọ náà yóò ní ìrírí ayọ̀ ńlá lónìí ní orúkọ Jésù. Àmín. Báyìí, kí ni àwọn ohun tí ó lè mú ayọ̀ ńlá wá fún ọ? Ìwé Jòhánù kẹta orí ìkíní ẹsẹ̀ ìkẹrin sọ pé, èmi kò ní ayọ̀ tí ó pọ̀ ju èyí lọ, kí èmi kí ó mọ̀ pé àwọn ọmọ mi rìn nínú òtítọ́. O ní ìrírí ayọ̀ ńlá nígbà tí o bá ń jèrè ọmọ ẹ̀yìn fún Kristi. Nígbà tí o bá rí àwọn tí a gbàlà láti inú òkùnkùn bírímù sínú ìmọ́lẹ̀ Ọlọ́run. Níbi àpẹẹrẹ tí mo sọ lókè, tí a kọ́ ilé láàárín ọjọ́ 7, a kò láyọ̀ nítorí a ti ní ibi tí a ó máa sùn nìkan, ṣùgbọ́n nítorí a ní pèpéle tí ó tóbi sí i tí a sì lè jèrè ọkàn sí fún Kristi. Tí o kò bá ì tí máa jèrè ọkàn fún Kristi, o kò mọ irú ayọ̀ tí o ti ń pàdánù. Jésù sọ pé ayọ̀ wà lọ́run nígbàkúgbà tí ẹlẹ́ṣẹ̀ bá yí padà. Ìwé Lúùkù orí ìkàndógún ẹsẹ̀ ìkeje. Nítorí náà, tí Ọlọ́run bá jèrè ọkàn kan láti ipasẹ̀ rẹ, tí ayọ̀ sì wà lọ́run, ṣé o rò pé ìwọ náà yóò jẹ́ akópa nínú ayọ̀ náà bí?
ìmọ̀ nípa bí Jésù ti fẹ́ wa tó ni ó ṣe kóríyá fún ayọ̀ yìí. Ìwé Fílémọ́nì orí ìkíní ẹsẹ̀ ìkeje sọ pé ayọ̀ ńlá wà nínú ìfẹ́. Nígbà tí a bá wòye ohun tí ìfẹ́ Kristi ti ṣe fún wa, a máa gba ohun láti ṣe ohunkóhun láti rí i pé a ṣe ìfẹ́ rẹ̀ láyé. Kò sí ohun tó ga jù kí a gba àwọn ọkàn là lọ. Kò sí ohun tó ga jù pé kí a gba àwọn ọkàn là lọ. Kókó pàtàkì: rí dájú pé o jèrè ọkàn kan fún Kristi lónìí. Rí dájú pé o jèrè ọkàn kan fún Kristi lónìí. Kì í dùn kó pọ̀, ṣókí lọbẹ̀ oge. Olúwàbùkọ́lá Ayako tí ẹ mọ̀ sí ìyá ènìyàn rere, ìyá àwọn ọmọ rere, ọ̀rẹ́ yìí ènìyàn rere. Nígbà tí àwọn máa pàdé ní ọ̀la, ìpàdé wa bí oyin. Ó dàbọ̀.